Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K ìfẹ́ olúwa ṣe èmi náà ni mo tún dé o. Ẹ̀yin èèyàn, ṣé rí gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé yìí, tí o bá ti mú irọ́ mọ́, ìjọ́ kan máa jẹ́ ọjọ́ kan òtítọ́ máa bà. Òun lọ̀rọ̀ MC Olúọmọ. Nígbà yẹn náà, àwọn èèyàn bọ́ síta. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé Olúọmọ apààyàn ni, kíní kan ní. Àwọn kan bọ́ síta wọ́n bẹ̀rẹ̀ sí ní defend ẹ̀. Wọ́n cover ẹ̀, wọ́n ní irọ́ ló pamọ́. Ìbéèrè mi ni wípé ṣé àwọn ọmọ onímọ́tò, àwọn ọmọọṣẹ́ ẹ̀, ṣé wọ́n máa rí tì? Àwọn ọmọọṣẹ́ MC Olúọmọ ti bọ́ tẹ wá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí bó ṣe tú. Gbogbo bí wọ́n ṣe ń kú, bí wọ́n ṣe ń pa, gbogbo ẹ̀ pátápátá láṣírí ti tú. Ẹ̀yin ìyá yìí bàbá tẹ bá wo fídíò ẹ bá mi máa ṣí ẹ̀. Ṣé rí eléyìí kì í ṣe tí Lady K nìkan ló máa gbọ́, kì í ṣe tí ẹ̀yin nìkan, etí gbogbo àwọn olótìtọ́ ènìyàn gidi, àwọn èèyàn yìí ló gbọ́dọ̀ gbọ́. MC Olúọmọ mà ṣe o, ó mà ṣe o. Ẹ wo bí tẹ padà wá bára yé, ẹ wo bí wọ́n ṣe padà wá gbé yín síta, ẹ wo bí wọ́n ṣe wá fẹ̀dí yín fáráyé rí. Gbogbo tẹ́ ń bò ní kọ̀kọ̀, tẹ́ ń bò ní bàbá, ẹ wo bí àwọn ọmọ union bí wọ́n ṣe wá gbé gbogbo ẹ̀ síta, bí wọ́n ṣe wá tú àṣírí. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá mi, ó ṣọ́ọ̀kì nígbà tí mo wo àwọn fídíò yẹn tí àwọn ọmọ onímọ́tò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa MC Olúọmọ. Bí MC Olúọmọ ṣe jẹ́ agbanipa. Ṣé gbogbo yín dẹ̀ rántí wípé ẹran lọmọ tó wà l'Amẹ́ríkà? Ó ti sórí tó ti ṣe fídíò ẹ̀ rí. Ẹ̀yin èèyàn mi ò rò bẹ́ẹ̀ rántí, tẹ bá rántí bá mi máa ṣí ẹ̀. Ẹran lọmọ l'Amẹ́ríkà dídì ṣe fídíò tó sọ wípé tí MC máa fi pa gbogbo ìlú wọn, ní gbọ́ fíkí ẹ̀dẹ̀ ní rẹ́rìn lẹ́nu ẹ̀. Ó máa serious pa ni, ó máa bold ni, ó máa lejú kókókókó síbẹ̀ ni. Ó ní tí MC Olúọmọ máa fi pa gbogbo ìlú wọn. Ẹran lọmọ l'Amẹ́ríkà sọ bẹ́ẹ̀ wípé tí MC máa fi pa gbogbo ìlú wọn, èèyàn ò ní rí lójú ẹ̀, ó máa ṣojú ṣonpa ni. Àwọn ọmọ onímọ́tò tó máa jọ lora wọn fi ṣiṣẹ́, wọ́n máa ti bọ́ síta, wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní tú àṣírí máa ti bẹ̀rẹ̀ sí ní tú. Ẹ̀yin ìyá yìí bàbá mi, ẹ̀rí pọ́lọ́ ó tóbi lọ́ba, ẹ̀rí pé ilé ayé yìí lẹ̀san wà. Gbogbo ohun tí ẹ̀dá bá ṣe láyé, ilé ayé ló máa ti kẹ́san ìwà ẹ, ilé ayé ló máa ti jèrè iṣẹ́ ọwọ́ ẹ. Kò sí nǹkan kan tó bò. Ẹlòmíì wá sọ wípé nǹkan tí mo ṣe kó dín nǹkan àṣírí kó bòun wọnú kòtò láyé àtijọ́. Ìwọ tó bá ṣe ibi, tó bá rò bó ti ṣe ní kọ̀kọ̀, kò ní ṣọ̀kì ẹ pé gbangba ló ti máa ṣẹ̀ sí ẹ̀. Gbangba wálíà níbi tí gbogbo ayé àtìrí ló ti máa ṣẹ̀ sí ẹ̀. Ẹ̀yin èèyàn eléyìí lágbára ó kọjá bẹ́ẹ̀. I can't believe what I'm hearing láti ẹnu àwọn ọmọ onímọ́tò. Kò tún wáyé kó surprise mi nítorí pé kí ni wọ́n ń sọ, but ó tẹ́mi kó wò ní pé MC bóyá àgbà yẹn náà, bóyá sọdùn ni, bóyá ràbú ni, but nísìn kò sí nǹkan tó já sọdùn, kò sí nǹkan tó já ràbú. Wọ́n sọ, wọ́n confirm ẹ̀ wípé ẹ wò, ẹ má jẹ́ kí n fẹ́nu mi sọ. Ẹ bá mi share. Ẹ̀yin tẹ́ bá wò mí for the first time, ẹ subscribe sí YouTube channel mi. Ẹ lè máa gbádùn àwọn program yẹn lẹ́sẹ̀ bá bá ṣe mú wá. Ṣé rí ní wákàtí fídíò mẹ́rin ni mẹ́ta, ṣé mẹ́ta dàbí mẹ́rin ni máa play fún yín lórí ọ̀rọ̀ MC pẹ̀lú àwọn àṣírí burúkú tó ṣe kíni tó tú síta kẹfẹ́ tí yín gbọ́. Ó yá, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti lè. Ṣé lè ní ká kọ́kọ́ fi ṣe first one? Ẹ máa bá mi gbọ́wọ́ lé, máa bá mi share. Ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ Ọlọ́run tóbi ní ọba. Èèyàn ò lè gan Ọlọ́run. You cannot mock God. Ẹni tí Ọlọ́run bá dẹ̀ fẹ́, ayé kan ò lè gbógun tì í. Ẹni tí Ọlọ́run bá fẹ́, tí Ọlọ́run ṣe títí ẹ̀, kò sẹ́ni tó lè kọjú ìjà sí. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀, ẹ bá mi share. Ọlọ́run tóbi lọ́ba o. Orí gbójú orí lórí lẹ́lẹ́jọ́. Ó yá, ẹ jẹ́ á gbọ́. Ẹ jẹ́ fún ní volume. Ọ̀gá yẹn lọ́sẹ̀ kan àbọ̀ náà. Gbogbo lé káàárọ̀ o. Èmi náà tún ní orí ọ̀nà mẹ́rin. Mi ò fọ́ fún ìyá yín o. Ẹ̀yin ọmọ òṣòdì oko. Gbogbo ẹ̀yin ọmọ òṣòdì oko. Gbogbo yín mo bá rí o. Àtọ̀gá yẹn lọ́sẹ̀ kan àbọ̀ náà.
MC Musiliu kúdẹ̀lẹ́tì kan iṣẹ́ kẹ̀kọ́ àníjà kúdẹ̀lẹ́tì òkú máa pa kúdẹ̀tì àníjà kúdẹ̀tì olú òkú máa pa kúdẹ̀lẹ́tì ni. pàtòkò yìí tọ́ oníjà kúdẹ̀tì ẹ̀ máa lọ. gbogbo yìí máa parí ẹ̀ bọ̀. ṣe rí kọ́lẹ́lù rẹ̀ sọ fún yín ọ̀rọ̀ tèmi ò lọ fà o ju pé àti bàbá ṣẹ́gò ọ̀yà yín lọ́rùn ojú èkó MC Musiliu àmọ̀ padà ta sí ni ẹ o apààyàn ni ẹ o àmọ̀ padà máa ń pààyàn o MC ojú èkó àmọ̀ padà máa ń pààyàn o ojú èkó tí kọ̀kọ́ bá ṣe tàbá ṣẹ́gò àwọn ajínigbé ṣẹ́gò pẹ́ lọ́rùn egungun ẹja ìyẹn o ọgbọ́dọ̀ ṣe o gbogbo àwọn atásí bẹ́ẹ̀ rán kì í gbogbo àwọn atásí tó rán kì í wọ́n fi tó máa rán wọn sí o wọ́n ti fi pẹ́ lọ́rùn egungun ẹja ní kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o ọ̀bí ìyá yóò lè lọ o ṣẹ́gò MC Musiliu ṣẹ́gò ọ̀rùn ẹ̀ ló àti pẹ́ lọ́rùn egungun ẹja ní kọ́kọ́ gbọ́dọ̀ ṣe o gbogbo èkó ló dúró tì o gbogbo èkó ni dúró tì o èkó dẹ̀ ti gbà fún ẹjọ́ kó bá dẹ̀ ti gbà fún èkó ti gbà fún yẹn èkó ń gbà fún yẹn èkó ti gbà fún eléyìí o èkó ti gbà fún eléyìí tàbí eléyìí ṣẹlẹ̀ o tó lé burúkú ni MC Musiliu olóyè burúkú ni yẹn orí bíi dẹ́tà ni yẹn olóyè burúkú ẹjọ́ múlẹ̀ ẹjọ́ wà ó ẹjọ́ múlẹ̀ ẹjọ́ bíi kùránì búra ó yẹ sójà ṣé yọ̀ ṣayé bẹ́ẹ̀ ni ọ̀dọ́ bẹ́ẹ̀ fún orí kò lọ jẹ́ pé kó ń wá wọlé kó wọlé ṣé tó máa yẹ tó máa ń yẹ kí ló máa ń ṣe ẹsẹ MC ó pàyàn títí tí ọdún ìdí ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ àmà títí ojú ìwà àwọn ojú ìdí ẹ̀jẹ̀ ẹ̀ lè pa ségò fáwà tí kò bá jẹ ségò MC ọ̀hún àti dúpẹ́ lẹ́kọ̀ọ́ ọmọ gbọ́dọ̀ ṣe o ọmọ gbọ́dọ̀ ṣe ségò àtọ̀gá yẹn ẹlẹ́sẹ̀ kan àbọ̀ náà. ẹni lẹ́yìn bàbá kí lẹ gbọ́ tí wọ́n sọ yìí wọ́n ní assassin ní MC wọ́n ní apààyàn ní MC ṣé gbóòótọ́ lọ́rọ̀ tí ọ̀kan lọ́mọ sọ wípé tí MC máa fi pa odidi ìlú wọn ní gbọ́ fíkí lẹ́nu ẹ̀ àṣetòótọ́ ni kábíyèsí Elédùmarè ọba àwọn bá o ìbà ẹni mo ṣe o tí gbọ́ kankan o mo ṣẹ̀ṣẹ̀ mú bọ̀ ní o àwọn ọmọ onímọ́tò tí wọ́n jọ ń ṣiṣẹ́ àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí o wọ́n ní apààyàn ní assassin ni ó dẹ̀ tún láwọn assassin tó tún máa ń lò fi ṣiṣẹ́ ṣé lóòótọ́ ni èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ó ṣọ́ọ̀kì mi náà ní nígbà tí mo gbọ́ tó sọ wípé assassin lẹ́ sí olú ọmọ kábíyèsí MC ẹ jẹ́ àgbáyé ṣe rere ìwà rere mà ló pèsè ẹ jẹ́ àgbáyé ṣòdodo ìwà ọ̀tẹ̀ ò dára ìwà rere ló pèsè MC Olúọmọ ó mà ṣe mí láàánú gbà tí mo máa ń gbọ́ gbogbo àwọn àṣírí tẹ́lẹ̀ mi kàn tẹ́ o pé ẹ kò jẹ́ ká fọ̀rọ̀ wọn káṣí cruise ní jàre ìjà ni àṣé tó wà lẹ́yìn ìfàjú èjé lọ èyí ọmọ Yorùbá tàtà àṣé ohun tó wà ńlẹ̀ kọjá ohun ta lérò àṣé ó pọ̀ ju ojú ta fi wò lọ àwọn kan fojú wo pé slender issue ni jàre minor case ni ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi lè kọjá minor case o tẹ́ bá gbọ́ tẹ́rọ kí ni kí n pè náà abẹ́ ìgbọ́kọ̀ táwọn guys yìí sọ ni wọ́n ní apààyàn ni ó dẹ̀ máa ń pààyàn wọ́n lòun àti ségò wọ́n jọ múlẹ̀ ní ìhòhò wọ́n jọ bọ́ra sí ìhòhò wọ́n jọ múlẹ̀ síbẹ̀ MC tún dá wọ́n ní MC àti àwọn èèyàn múlẹ̀ MC dáwọ́ ẹjọ́ tó lọ síbẹ̀ ni wọ́n MC burú tó ni gbogbo ilé má dẹ̀ ṣọ́ọ̀kì mi kẹ́ MC ṣé lóòótọ́ ni wọ́n lápàyàn níyé wọ́n ní assassin ní yẹ́yẹ́ jẹ́ bá wa ṣí ẹ̀ ẹ bá wa gbé wọ gbogbo ayé àwọn ọmọ onímọ́tò ti jáde tán wọ́n ti tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí bá mi sí ṣe jẹ́ assassin abẹ́ṣàgbọ́kọta pléèsì wọ́n tú àṣírí bí MC ṣe assassin àwọn èèyàn tí ẹ̀ ní gbọ́ bó ṣe rán àwọn èèyàn kan lọ pa àwọn èèyàn bóun fún ara ẹ̀ ṣe ń pààyàn nítorí kíni nítorí owó nítorí pa fẹ́ gbáyé eléyìí ṣọ́ọ̀kì mi o ẹjẹ́ máa mú lẹ́sẹsẹ ẹjẹ́ àtúbọ̀ next batch ó lágbára ẹ bá mi ṣí ẹ o ẹ tún jẹ́ àtúbọ̀ mi gbọ́ ó yá àti gbèdé à ń bọ̀ ẹ bá gbọ́. gba girlfriend àti gbàyàwó MC ègé gba girlfriend gbàyàwó. wọ́n sọ̀kò sàbújá kọ́ máa lọ bá àwọn ìyàwó haúsá àti girlfriend haúsá kọ́ máa lọ bá wọn fà lọ́hùn táwọn èèyàn bá fi ní fi dágà tán bá ní fi yọ ìfun ẹ̀ ìyẹn wálé ìyẹn MC Olúọmọ mò ń bá wí o
Meanwhile, ẹni tó bá rí fídíò yìí tó bá lè bá mi send ẹ̀ sí Alhaji Seko, èmi congratulate ẹ. Èmi ò mọ kọ́kọ́ nu wọn rí o. But because we've always wanted a change. Mo bóyá tẹ̀yin náà bá débẹ̀ pálapàla lẹ́yìn náà máa ṣe o. But ẹ ti ẹ̀sìn kọ́kọ́ débẹ̀ náà. Táwọn kọ́ wo tún tẹ fẹ́ pa. But first thing ti Seko nídìí láti kọ́kọ́ deal pẹ̀lú o làwọn ọmọ ní tíátà yìí. Kó lé wọn dànù jìnnà sí wọn. Kó lé wọn tefetefe. Àti àwọn ọmọ ní tíátà. Àti àwọn ìyá oní tíátà. Àti àwọn bàbá oní tíátà. Olórí burúkú ló pọ̀ jù nú wọn. Ló bá tán. Mi sọ pé gbogbo wọn MC ti kó bá wọn. MC ló jẹ́ kó máa wá wọn oní tíátà báyìí o. Especially àwọn ọmọ fòbòjú náà àárín wọn yẹn. Ṣé ẹ ti rí i pé ẹ fi tẹ́mísì kọ́gbọ́n o? Ẹ rí i pé kò sí ọ̀kan náà àwọn pípọ̀ tó jáde ní gbogbo ìgbà tí wàhálà yìí ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ mélòó kan sìn tó sọ pé àwọn stand with MC, àwọn support MC, kọ́kọ́ ṣe fídíò 1 minute. Ládùúrú ìhun tí MC ṣe fún wọn bó tiẹ̀ ti lè jẹ́ pé yẹn náà àkótílé dáadáa náà ni. Ẹ rí i pé kò sí ọ̀kan nu wọn tó jáde. Kò sí ọ̀kan nu wọn tó láwọn support MC ládùúrú owó tí MC ti ná lé wọn lórí. Owó tó yẹ kó fi ṣàánú fáwọn mẹ̀kúnnù. Kò sẹ́ni tó lè dọ̀rú ẹ̀ wò fún Alhaji Seko. Alhaji Seko, Alhaji Seko, ẹ̀mí ló mọ̀ pé ẹ lé àwọn ọmọ ní tíátà dànù. Ẹ má bá wọn ṣe ra tíátà àti NURTW ṣe association kan náà pa yín pọ̀. Kò pa wọ́n pọ̀. Kò pa yín pọ̀ àbí? Bẹ́ẹ̀ni. Ẹ lé wọn dànù o. Ẹ lé wọn dànù. Wọ́n á ti fẹ́ bẹ̀rẹ̀ sí wá máa fi dínú tí à ń sìn. Wọ́n á ti fẹ́ bẹ̀rẹ̀ sí wá fẹ́ máa yẹ pátá. Ní kẹ́ má dún ìtẹ́fẹ́ dónú wọn o. Ẹ má gbé wọn sórí o bí MC ṣe gbé wọn sórí. MC gan gbé wọn sórí ju àwọn mẹ́mbà NURTW tó yẹ kó ṣoore fún kó ṣoore fún wọn dọ́là. MC. Mo ń gbọ́dọ̀ yàn kan sọ story legacy. Tẹ wá ṣẹ̀ sí báyìí. Ìyàwó legacy. Same way tèmi fúnra ara mi tí mo jókòó yìí náà tí mo ṣe máa sọ story Mamok pé mo lè bẹ́ẹ̀ tiẹ̀ pé MC kò bójú ẹ̀yìn wo family Mamok dọ́là. Ikú ẹ̀dẹ̀ ni Mamok kú. Ikú MC ni Mamok kú. Kọ́lọ̀ ń fọ̀run kẹ́ tó rà sọ fún yẹn náà gbà yẹn náà. A sọ fún yẹn náà. Kọ́lọ̀ ń fọ̀run kẹ́ Alhaji Seko. Ẹ ṣí àwọn ọmọ ní tíátà yìí lẹ̀ o. Abayé jẹ́ ni wọ́n o, abatẹni jẹ́ ni wọ́n o. Ẹ ṣí wọn lẹ̀ o. Àbọ̀rọ̀ la sọ fọ́mọlúàbí o tó bá dénú ẹ̀ ẹ jẹ́ kó di solid blood. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ọ̀rọ̀ lẹ gbọ́. Àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó wá stọ́ọ̀pù. Ọlọ́run ti fẹ́ bá wa lé. Ló bá tán. Bọ̀dá. Ẹ̀yin ìyá yìí bàbá ẹ̀ tí gbọ́n kankan mo ṣẹ̀ṣẹ̀ mú bọ̀ ni. Ṣáyé ó yẹ kí n ṣàwọn fídíò yẹn ní kékèké. But mi ìfẹ́ kó pọ̀ jù ni mo ṣe fẹ́ combine gbogbo ẹ̀ papọ̀. Number 1, kí ló dé tí wọ́n fi ń wọ̀ dí àwọn ọmọ ní tíátà sí? Torí MC náà mà ni wọ́n ṣe sọ gba àwọn ọmọ ní tíátà di fòbòjóná because MC ti ṣe ohun tí ò yẹ kó ṣe láàrin wọn. Ẹ wo bí àṣírí MC ṣe ń tẹ bí MC Olúọmọ ṣe ń ṣẹ̀sì bó ṣe ń ṣẹlẹ́yà. MC kí ló ṣẹlẹ̀ kò yẹ kó jẹ́ yìí náà. Ṣebí the man is good ló ń pè yìí. The man is good. How come tí the man is good yìí tó wá padà di ẹ̀sí àti ẹlẹ́yà láàrin jọ̀wọ́ sí jọ̀wọ́ nítorí kíni kì í ṣe pọ́n lè yẹ kúrò láyé o tábàlóhùn ló fa gbogbo ẹ̀sìn tẹ̀ ń ṣe. Wọ́n tún fi yí jẹ́ èrò president tó yẹ kẹ́ máa jó kẹ́ máa yọ̀ kí ní àwọn èèyàn máa dùn pẹ̀lú yín pé last. Àwọn àjẹ́nà wà ń bẹ̀ wọ́n fi wọ́n jẹ president. Àwọn bàrúwọ́ wà ń bẹ̀ wọ́n fi wọ́n jẹ president. Àtàwọn bẹ́ẹ̀ wọ́n fi wọ́n jẹ president. Ó wá dídí fi èrò lẹ MC jẹ president. MC wá bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sí wọn ṣẹlẹ́yà MC ẹjọ́ kí ló dé sà kí ló ṣẹlẹ̀ sí yín. How come tí gbogbo géèmù yìí wá padà tọ́ọ̀nù mọ́ yín lọ́wọ́ báyìí? Báwo lẹ ṣe ṣayé? Ṣe bẹ́ẹ̀ sọ fún wa pé ẹ ṣe ayé eré. Àwọn followers yín, àwọn àtẹ́nù bí ẹran lọmọ l'Amẹ́ríkà, wọ́n lè wà òkè, ẹ náìsì, ẹ gúdù. How come tó wá padà dà báyìí? Ẹ wo ìpadàbọ̀ dídá yín, ó wá padà di ẹ̀sín, ó padà di ẹlẹ́yà. Ó wá dùn tó wá tú àṣírí yín pé apààyàn ni yín, assassin ni yín. It shocked me. Ẹ gbọ́, I said this thing, it shocked me. No be small thing. Èrò MC apààyàn. For real? MC Olúọmọ, ẹ̀yin èèyàn bá mi gbé fídíò ìwọ gbogbo ayé ẹ̀ tí gbọ́ kankan. Ẹ bá mi gbé tìràbàyé.
Number one, má sọ pé Ọlọ́run ṣe nítorí tó gbèjà innocent people. But MC is a pity. Ìbàjẹ́ ẹjọ́ kan kò tán lógún ọdún. Ẹ̀sìn tẹ̀ ń ṣe é sìn ó máa wà títí ayé àìnípẹ̀kun ni. Nítorí àwọn tó ń fi yín ṣe ẹ̀sìn nísìn, wọ́n pọ̀ ju àwọn tó tẹ̀lé yín lọ. Ẹ̀ẹ́dẹ̀ kíyèsára. Wọ́n tí yín kẹ́ máa jíjọ́ ẹ̀sìn àwọn wà lẹ́yìn yín. Wọ́n dẹ̀ jẹ́ kẹ́ máa ṣẹ̀sìn. Orúkọ bàbá wọn kọ́ ló ń bàjẹ́. Orúkọ ìyá wọn kọ́ ló ń bàjẹ́. Orúkọ ẹran lọmọ l'Amẹ́ríkà kọ́ ló ń bàjẹ́. MC ni wọ́n dárúkọ. Wọn ò pẹ́ ẹran lọmọ lápáyọ. Wọn ò sọ pé l'assassin tó ń lò. Wọn ò sọ pé òun fún ara assassin ni. Àtàwọn kọ̀ọ̀kan tó sọ̀pọ̀tì yín. Wọn ò dárúkọ wọn l'assassin. Ẹ̀yin ni wọ́n label as assassin. Ẹ̀yin ni wọ́n pè ní apàyọ̀. Why this? MC? Ẹ̀yin yẹ́yìn bàbá. Ẹja tún gbẹ bó gbàbọ̀ mí lọ. Ẹ bá wa share. Ó ti get started. Ó like chicken. Tẹ́ bá gbọ́ pé ó like chicken ó kàn ṣe àbẹ́. Ẹja àtúgbẹ wa ó pọ̀ yẹ́ ó pọ̀ lẹ́gàn ni ó. Èmi mọ ohun tí MC Olúọmọ tí wọ́n wá rẹ̀ pé àwọn tuntun yìí. Mi ì mọ bó ṣe wá dàbá ìgbẹ́ MC Olúọmọ lọ́wọ́. Èwo lẹ MC Olúọmọ? Èwo lẹ MC Olúọmọ of Lagos State? Ẹ wo ibi tó padà wá láǹdì sí. Ó yá àtúngbélé. Ẹ káàsán. Ẹ káàbọ̀. Ẹ káàárọ̀ gbogbo. Àwọn náà kí. Ẹ kú dédé àsìkò. Àsìkò nìyẹn. Ọlọ́run á fi ìgbà rọ̀ wá lọ́rùn. Àmín. Mo fẹ́ fún ọ̀kan lẹ́ran. Ọmọ olú ẹran. Ọ̀kan lẹ́ran ọmọ olú ẹran. Wàhálà ti wà o. Lórí ọ̀rọ̀ tó sọ. Ok. Lórí ọ̀gá wa Alhaji Mustapha Adékúnlé Ṣílò. Ẹ máa bá ṣí ẹ bá gbọ́ wọlé. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ òsì tó ń sọ lẹ́nu yẹn, bóyá àwọn ọ̀gá ò ṣàlàyé fún dáadáa. Ẹ tó jẹ́ kán mọ ọ̀gá ẹ̀ nìyẹn. Bọ́n tó yẹ kó dùn mí fún púpọ̀ jù ni pé kò kí sọmọ gbóró. Èyí tó bá yẹ kó jọmọ gbóró ní gbogbo tó sọ ẹ kò ní máa sọ. Business ló dẹ̀ ń ṣe nǹkan tó fi ń jẹun nìyẹn. Ìgbà tí ò ti rí Sítù kó dá ló mọ̀ Saidi Sítù. Tó yẹ ń wá gbogbo ọ̀nà tó lè gbà wọlé. Ẹ ṣí ẹ̀fẹ́ wọn lọ́mọ. Ajagungbadé kì í ṣẹni àrífín. Mo ti sọ fún ẹ tẹ́lẹ̀. Ok. Tó bá lè jáde láti ta sẹ́nibọ̀dì nínú àwọn ọ̀gá wa ká tó wá sọ pé number 1 wa ṣáàmánù wa Ajagungbadé Alhaji Mustapha Adékúnlé Ṣílò. Bàbá ò fẹ́ ká tiẹ̀ máa fẹ́ níbọ̀dì lé sí ọ̀rọ̀ rárá bọ́ irú ọ̀rọ̀ eléyìí tábà fún lé sí. Àwọn kan máa bílíù pé tó sọ òótọ́ ni náà. Wọ́n máa bílíù pé tó sọ òótọ́ ni wọ́n dẹ̀ nímọ̀ pé rọ ni. Àwọn tó jọ́ ga ẹ̀ mọ̀. Gbogbo ètò ìdẹ̀ ṣe ó ń kó bọ́ ga ẹ̀ ni o. Ìyẹn olú ẹran. Ó ń kó bó olú ẹran ni. Olú ẹran. Ọmọ ẹran. Lójú púpọ̀ ni pé òun fúnra ara ẹ̀. Ọ̀kan lẹ́ran. Báwo lẹ ṣe expect kí ewúrẹ́ wúwà? Tọ́ bá lu ibi tán ti lú yẹn á tún padà síbẹ̀. Nǹkan tó ṣe ń ṣe gbogbo yàmàyàmà tó ń ṣe nìyẹn. Ìwọ ló fi ń jẹun àwa ò fi jẹun náà. Ní kankan ta fẹ́ gbà ń bẹ̀. Ní kankan ta fẹ́ gé. No business center ó ti sí business center síbẹ̀ yẹn. Tó bá ti pa áàpù wúbà ẹ̀ pàtàkì jókòó sínú mọ́tò wà ní 10 minutes pàtó ta áàpù tí ọ̀dà bá ti wọlé. Ibo ni wà 5 years ago tó níwọ̀ èèyàn olú ẹran. Ọmọ olú ẹran. Ibo ni wà 5 years ago. Àwọn Ṣẹ́gun ló fọ́ ga ẹ̀ lórúkọ náà. Sọmọ ìgboro lẹ́mc fúnra ẹ̀ ni. Alhaji Wasiu Alabi Pasuma, Alhaji Saheed Òṣùpá, àwọn ẹ̀gbá play tó ga ẹ̀ náà. From one party to another. Ìyẹn ló ń pariwo social media náà ti mọ̀ náà. Ìyẹn ò sínú àwọn tó ń sọ rárá. Ó wá lọ bọ̀ òǹdarúkọ Ṣàmẹ́lọ̀ àtọ́ba tẹ́lẹ̀ kò tó jọba. Alómilámù tẹ́lẹ̀ ẹ tó bọ́lá ńlé tó tún ṣiṣẹ́ kù Ṣàmẹ́ Pétì. Tó bá lọ ní Èkó wọ́n máa sọ fún ẹ. Tó bá béèrè nínú Èkó àwọn sọ níyàn tí Ṣàmẹ́ jẹ́ fún ẹ. Ọ̀gá ẹ̀ ó máa garùn wo Ṣàmẹ́ lókè ni bó ṣe jẹ́ ṣáàmánù onímọ́tò yẹn bó ṣe jẹ́ ṣáàmánù lẹ́kọ̀ọ́ yẹn á máa garùn wo Ṣàmẹ́ níwájú. Ṣé pé MC ò tiẹ̀ níbi rárá lọ́dọ̀ àwọn onímọ́tò? Ṣàmẹ́ àtọ́ba tẹ́lẹ̀ kò tó jọba ni. Ìwọ ní Ṣàmẹ́ yẹn ó ṣẹnu yàmàyàmà. So ẹni àrí fíl MC Olúọmọ. Kí security wà bẹ́ẹ̀ kán ṣe gáìdì ẹ̀yìn méjèèjì kí wà àti Ṣàmẹ́ kàn jọ dúró. Torí pé pọ́ńtébù náà bọ́ sórí ríǹgì ó jà jẹ́ káwọn security wà bẹ́ẹ̀ wà àti Ṣàmẹ́ wàá mọ bóyá ń lọ lẹ́nu ẹ̀ ìwọ́n ń ta sí Ṣàmẹ́ nítorí máa jẹ́ lóun wákàkiri. Òpònú nìyẹn tiẹ̀. Òun ló dẹ̀ máa bá tẹ́ǹsì jẹ́. Abẹ́òkúta
ìgbà tí kò sí Amosu ní gọ́vnà mọ́ ló lè wálé pẹ̀lú àwọn tó ti talẹ̀ wọn lóògùn state ìgbà támọ́sù kúrò níbẹ̀ yẹn ló ṣẹ̀lẹ̀ wálé támọ́sù fi parí ìjọba ò lè dóògùn state ò lè wálé rárá wọ́n ń wá ẹ lóògùn ò lè débẹ̀. ṣé ń gbọ́ ẹgbẹ́ ọlọ́mọ nìyẹn o. wọ́n ń wá ẹ lóògùn ò lè débẹ̀ ìwọ ló ń ta sí sàmẹ́ ní sàmẹ́yẹn àtiwọ́ àtọ̀gá ẹ gbogbo nǹkan ní sàmẹ́ fi jù yín lọ bàbá bèjì lọ bèèrè inú èkó lọ́wọ́ àwọn tó súnmọ́ wọn máa sọ fún ẹ lórí jẹ́ so gbogbo yẹn o kàn ń wá tó máa fi àlẹ́gẹ́yìn Alhaji Wasiu Ayinde ẹ máa tó tẹ. ó dojú ẹ Wasiu Ayinde ó kẹyìn náà ó yẹ kí wá ṣe kíní lọ́tọ̀ọ̀tọ̀ ni. gbogbo nǹkan lè yọ ẹnu sí Alhaji Wasiu Ayinde ẹ ti di tẹ́tẹ́ bò ẹ ti tẹ́ ẹ̀yin kan lè fẹ́ fi ṣáma local government jẹ ẹ̀yin kan lè fẹ́ fi rẹ́pù jẹ kí ló dé torí 10.5 tí kéésì máa ń fà lọ lóṣooṣù òun á mú 5 ẹ̀yà gbé yòókù lọ lẹ́ẹ̀fẹ̀ kó stop ó dẹ̀ ti stop láti last year kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe. ṣé gbọ́ yẹ wo olùbáṣirí wọn ṣe tú. kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe ó ti stop. gbogbo tàjí yẹn làwọn ọmọ ìgboro mọ̀ ẹlẹ́yìn ní máìkì tẹ̀ fi lè ṣe kinní kan àwọn wo lẹ máa ṣe yẹn fún àwọn múgùn yìí lẹ lè máa sọ gbogbo yẹn fún tó máa gbà jẹ náà Alhaji Wasiu Ayinde torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ olú ọmọ ni ó ń pa àwọn kan lẹ́kún ó ń kówó yẹn fún ẹ̀yìn ẹ̀dẹ̀ rẹ́rìn. MC ṣé tó tọ́ ni Alhaji. wọ́n máa yẹ̀yẹ́ yín gan wọ́n máa yẹ̀yẹ́ yín gan ó mà ṣe o ẹ ti yẹ̀yẹ́ ọ̀rẹ́ dì ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ ti yẹ̀yẹ́ ti dẹ́ni ẹ̀ sí. ẹ ló jẹ́ olórí ọmọ ọba Akilẹ̀ Ìjẹ̀bú ẹ jókòó sí Ìjẹ̀bú yín náà àti gbà lẹ́ ti fèkó lẹ̀ gbà lẹ́ ti fèkó lẹ̀ ó ti dójú ẹ̀. ẹ̀yọ́ wọlé ẹ̀yọ́ jáde ẹ̀ ń dá sí gbogbo ẹ̀ gbogbo tí nọ́mbà 1 wa president Aṣíwájú tán ṣe fún yín ó ṣe pé mọ́ náà gbogbo dáadáa tán ṣe fún yín mọ́ náà kò sí kankan tẹ mọ́ ń bẹ̀ ẹ̀ ń tọ́ yàmáyàmá pẹ̀lú mike ẹ̀ ń tọ́ sọkúsọ lẹ́nu yín ẹnu yóò gbà olú ẹran chairman àná former state chairman tó bá kìlọ̀ fún ajá ẹ̀ olú máa pè ẹ̀ ìwọ fúnra rẹ̀ ló máa pè tó bá kìlọ̀ fún ìyẹn ní ká fóun ní 2 weeks tó bá fẹ́ kó ju 2 weeks lọ kó jẹ́ 4 weeks àwa wà á lọ bí gángan ló bá tán. olófin jẹun àwọn òfin jẹun náà ìwọ ló dẹ̀ fi ń kó bá. bẹ́ẹ̀ni MC ló kó bá olórí ibú ọmọ lòún tiẹ̀. ètò yìí lọ wẹ́dì tó lọ tó wá sọ sẹ́yìn tó wá sókè ṣọmẹ tó tẹ 10 million sẹ́kó tó lè lọ. ó fẹ́ jẹ́ kó gbọ́rọ̀ ni. Jésù. tó bá fẹ́ proof yẹn àfẹ́ proof. ìwọ òbúkọ nítorí odi méjì lọ́dọ̀ ìyá o àṣídé òrùndé òbúkọ dé òrùndé. ẹ wo bẹ́ẹ̀ sí ṣẹ́ṣẹ́sì. òun ọmọ ìyá ẹ̀ òun tó lọ kọ màmá ẹ̀. tó bá tẹ̀ wá tán fún Mufulani òun sẹ́gbẹ́ baálé olódò ni. ló bá tán. olú ọmọ olú ẹran Ṣàgàgùnbadé Mustapha. ó wọ̀ mí bọ́dì. kó tó dásìkò tó tún máa ṣe dáadáa tó tún ṣe dáadáa lọ. ló máa fi wéra wọn ìtọ́gẹ̀ máa dé bá tó bá kó òpó ṣe àjọṣojú wa pàtí ẹ̀ ti ń rìdíùsì báyìí kò tiẹ̀ nílé lọ́mọ́ rárá nílé ìtajọ wà lẹ́nu ẹ̀ gbogbo ìtẹ́ ìṣe yìí òun lè fi kó bá òun fúnra rẹ̀ dẹ́mọ̀ Musiliu ìwọ fúnra rẹ̀ mọ̀ náà àsìkò ẹ̀tẹ́ gangan lélẹ̀ nǹkan táwa fẹ́ gangan lélẹ̀ àjọpọ̀ abúlé ò fọwọ́ sí gbogbo eléyìí náà bọ̀ tí irú yín bá ń sọ̀rọ̀ táwa máa fún wọn lé sí àwọn kan wà lockdown wọn á ní ṣe ní pé nǹkan tán wọn lè káńtà ọ̀rọ̀ yẹn òótọ́ ni wọn dẹ̀ nímọ̀ pé rọ ni kò sóòótọ́ kankan bẹ́ẹ̀ kò sóòótọ́ kankan bẹ́ẹ̀ rárá àwọn tó mọ̀ pọ̀ nínú ibi tó ti jáde gan nínú Òṣòdì yẹn àwọn tó ṣe yàmàyàmá tí pọ̀ ń bẹ̀ yẹn tó gbọ́wọ́lé lórí ṣó wà nínú alágbára lórí títì ni 1 to 1 million alágbára nínú Èkó yìí olú ẹran ò sí ń bẹ̀ àwọn tó sọ di alágbára àwọn yẹn náà ló ń ṣe kinní sí ẹ̀ àwọn yẹn dẹ̀ ti filẹ̀ ṣùgbọ́n fẹ́ tẹ́ ni lọ tẹ́
àwọn kókó sálẹ̀ àgbo tẹ́ ń gbé from one place to another. ó pé náà. ẹ lọ sọ́ra yín gidigidi gan. ẹ̀rọ máa jẹ pọ̀pọ̀ yín bẹ́ẹ̀ ń jẹ́ yẹn. ẹ̀rọ máa jẹ pọ̀pọ̀ yín bẹ́ẹ̀ ń jẹ́ yẹn. ó tẹ̀lé jẹ kúkìsì. mo fẹ́ kó tún wá kó tún lè gbèsè ọ̀rọ̀ ẹ̀. ọ̀kan lẹ́rọ mi fẹ́ kó wá kó tún lè gbèsè ọ̀rọ̀ ẹ̀. jáde wá wọ́n ní lélẹ̀ wọ́n ní ni mo mọ̀ bọ́gà ẹ máa pè ẹ́ tó pè lọ́gà yẹn á pè ẹ́ pé àkílódé òkó bá mi nà òkó bá mi wo tó ń ṣe ó máa sọ bẹ́ẹ̀ fún ẹ. gbogbo àwọn tó ń tẹ̀lé káàkiri ìgbà tó lọ bí wedding ọmọ ìgboro mélòó lórí mẹ́ àwọn tó tẹ̀lé tó kù lẹ́yìn ẹ̀yẹ ó ti gba bastard money lọ́wọ́ wọn àti padà ló ń ṣe wọ́n bí tí mo ti san 20 million sí báwo mo fẹ́ ṣe ló ṣe ń bìlíwù pẹ̀lú ìyá owó tán kó sí lọ́wọ́ ló ń ṣe wọ́n bẹ́ẹ̀ yẹn wọn lóyà ó ti gbowó pa lọ́wọ́ wọn ọmọ ìgboro mélòó ló wà bẹ́ẹ̀ kò sọ ọmọ ìgboro ní ìtọ́jú láwọn fúnra àwọn ọmọ bóyá ń lọ kó o dẹ̀lé ọmọ ìgboro tó máa sọ̀rọ̀ ọmọ bóyá ń lọ òun kó bó lu ẹran ni olú ẹran fúnra ẹ̀ dẹ́ mọ̀ ó mọ tó tó àti tí ó tó olú ẹran fúnra rẹ̀ ó mọ̀ kó máa kìlọ̀ fún ẹ wọ́n ní nìyẹn tó bá tún ti jáde wá wàá tún gbà padà back to back ó wà nílẹ̀ ìwọ́n tán tọrọ sí lẹ́nu wọ́n ń tọrọ sí ẹlẹ́nu nínú ìṣòro ẹlẹ́nu ẹ̀ rárá tó bá fẹ́ mọ ibi tọrọ wà wàá rí ọ̀rọ̀ ẹ̀rọ abá ẹ̀ wàá sá ló máa gbá research kó tó sọ̀rọ̀ tó bá gbá research wàá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó tóbi wọ́n máa fi fún ẹ ó dẹ̀ ti ń béèrè báyìí ọpọlọ wọn fà á bá kẹ̀ díẹ̀ mo fẹ́ kó tún padà wá kó wá sọ̀rọ̀ wàá tún gbọ́ nǹkan míì tó tún jù yẹn lọ àwọn ọ̀rọ̀ tó wà lẹ̀ táwọn èèyàn bá gbọ́ ọ̀gá ẹ̀ wọ́n máa jòkó fún ní títì tó bá ń rìn ó fúnra rẹ̀ mọ̀ so mo débì báyìí dúró ná tó bá tún ti wá wàá tún gbà mí. ó lẹ́tíkẹ́ ó lágbára ó kọjá àfẹnuròyìn ó kọjá be careful MC Olúmọmọ kò máa gbọ́dọ̀ tán fún yín báyìí bàbá yín sọ̀rọ̀ bí ọmọ sí bàbá kò gbọ́dọ̀ tán fún yín báyìí ó bẹ́tà kẹpa já yín wọlé kẹjẹ kí àwọn nǹkan tí ò bá yé kó lè tètè ṣe kí ni kó káwẹ̀ sókè láì jẹ́ bẹ́ẹ̀ yín lọ́mọ máa fi ṣẹ̀sín ẹ̀yin lọ́mọ máa ṣe kí ni ẹ̀yin lọ́mọ máa fi ṣẹ̀sín ìdí yín lọ́mọ máa tú síta nítorí olórí kúkú ajá ní òun náà mọ́ di onídìí tú táwọn ayé bá dẹ̀ tówó bọ̀ dín nítorí ọmọ union ẹgbẹ́ ọgọ́dẹ̀ yìí náà lẹ́ bíòdì wọn ẹjọ́ bíòdì ara yín ni ìgbà tó máa kó jáde ẹ̀bẹ̀ mọ̀ pé dìyẹn ń rùn badly ohun ayé ò gbọ́dọ̀ gbọ́ akílẹ̀ Jẹ̀bú kí ni ká tẹ̀sán lórí ẹ̀rọ títí yóò dàgbà máa padà wá fẹ̀yìn kábàdọ́mọpọ̀ má sìn ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yìí o àṣírí BMC bó ṣe Assass àwọn èèyàn táwọn bọ́rọ̀ irọ́ ni òun láti sọ ẹgbọ́ tó láwọn máa para àwọn ṣeré ni ẹ̀yin èèyàn tẹ́ bá ti jáde ẹ má dọ́ọ̀lù ara yín o ṣẹ́rí àtẹ̀kọ́dù mọ́ta àtòṣòdì tẹ́ bá ti lọ bẹ́ẹ̀ máa wà tàláàtì ẹ sọ fún àwọn èèyàn yín nílé ẹ wà tàláàtì ẹ ní bógun náà o ẹ bá wọn jẹ ẹ bá wọn mu ẹ ní bá wọn forí kóyà wọn ò ní fi yín ṣe kíni wọn ò ní fi yín kó fálẹ̀ ẹ wà kí ẹ fún Nàìjà o àṣírí tí mo ní gbé wá rèé o ọ̀rọ̀ tá rò bọ́rọ̀ ọ̀rọ̀ ni àwọn ọmọ onímọ́tò ti bọ́ ta o wọ́n ti sọ̀rọ̀ o a sì ti gbọ́ kankan MC Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbọ́ débi tẹ́ máa dákẹ́ tí wọ́n ní lè tún yín síta dáadáa Ọlọ́run ò ní jẹ́ kẹ́ sun ajá yín ẹran lọ́mọ ẹ wo bọ́ ṣe má ṣe orúkọ yín ẹran lọ́mọ ọkọ lẹ́ran ọmọ lẹ́ran MC ẹran ó ṣàmáṣe ìpapọ̀ owó ẹnu ìbọ̀dá yẹn lọ́rọ̀ yẹn ti dùn kò dùn lẹ́nu Lady K ó kàn ṣọ́ọ̀kì Lady K ni ẹ̀yin bàbá ẹ bá mi share fídíò ẹ bá mi gbé tàbàyé ẹ jẹ́ kó délé kó dóko Ọlọ́run ló ń jà fún ìran Yorùbá Ọlọ́run ló jẹ́ ìmìnì fún wa òun ló gbèjà wa jà lórí ọ̀rọ̀ MC àti ọmọọṣẹ́ wọn bẹ́ẹ̀ ni nítorí títí ẹ má jẹ́ go deeper
á padà wá jọ mi ó pọ̀ nílẹ̀ tá máa wá ṣe ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ subscribe sí YouTube channel mi ẹ̀yin tẹ́ bá wò mí lórí platform yìí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé ọ̀tọ̀ níbi tá máa tí wo Lady K tẹ́lẹ̀ bó ní Lady K tún wà wọ́n ti fún mi lámbà lórí wọ́n ò pẹ́ fún mi lámbà lórí YouTube wọ́n ò pẹ́ fún mi lámbà so wọ́n ti fún mi lámbà lórí YouTube Lady K News Carrier òun la ṣe tún switch sórí ilé because gbogbo lọ máa dúró dìgbà kan yẹn mi ò lè ṣe máa ṣe program I can't wait kì í tẹ́ ṣe lásìkò tọ́lọ́ gbogbo fọ́lẹ́mì tọ́lọ́ ń fojú wa ṣe bí ọ̀ tọ́lọ́ ń fáwọn ọ̀tá wa ṣe ẹ̀sìn jẹ́ṣẹ́ lẹ́yà ni máa ní mi ní ṣe program abẹ́ ẹ̀gẹ́ agodo program so ẹ̀yin tẹ́ bá wò mí for the first time lórí page yìí ẹ tan notification bell yẹn subscribe sí YouTube mi èmi náà ni mo ní page yẹn mi ò yá lò ó pọ̀ lẹ̀ tó bá block wa ń bì kọ́ a switch síbòmí kò kọ́ yọ owó kò dẹ̀ sí wàhálà torí àṣẹ nítorí owó àṣẹ nítorí owó so bó ṣe jẹ́ nìyẹn subscribe kẹta notification bẹ́yìn ẹ má wàá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ send owó láti Canada sí Nàìjíríà láti Nàìjíríà láti America náà sí Nàìjíríà ẹ lọ download referral app ẹ lo referral code mi tẹ́ wò lókè kẹ́ fi send owó yín ẹ lo referral code mi kẹ́ fi send owó yín ẹ̀yin tẹ́ wà l'America tẹ́ bá ṣe first transaction máa gba $20 ní bonus ẹ̀yin tẹ́ wà ní Canada tẹ́ bá ṣe first transaction máa gba $30 bonus ẹ jọ̀ọ́ lo referral code mi support ministry that is the only place you can help me bẹ́ẹ̀ ṣe lè support iṣẹ́ mi nìyẹn I'm not after monetization no bí tẹ́ ti lè subscribe mi ni bí tẹ́ ti lè help mi òun ni kẹ́ support mi pẹ̀lú iṣẹ́ tí mo bá ń ṣe bákan náà dẹ̀ tún ní aláwọn product lọ́pọ̀ yàtúrú táàtà lórí ìkànnì yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes ẹ̀yin tí ó jẹ́ pé ẹ̀ kí ń lè dóbò dáadáa tó fi jẹ́ torí ẹ̀ lẹ́mc ṣe ń dóyàwó níyàwó kàkàkì ó dà pé MC mo kó ó mọ̀ bò dó dáadáa okó ẹ̀ mú yes ẹ má bínú dádì mi MC orí social media láwọ̀ ó dà pé kíní wọ́n mú yes kì í ṣe owó nìkan lẹ́mc fi ń ṣe kíní ló fi ń dó àwọn ìyàwó níyàwó gẹ́gẹ́ bó ṣe sọ nínú àwọn fídíò tá a play so gbẹ̀yìn tẹ́ wàá fẹ́ kí wọ́n bá yín dóyàwó yín àpítìl náà àánú yín tẹ́mẹ́ tẹ́ ìbá dóyàwó yín dáadáa ẹ mọ̀ pé obìnrin mi wà kò wá after owó lágílágì ló wà after ẹ pè mí kí fún fóònù nọ́mbà iléeṣẹ́ TL Natural Bar wọ́n ní má power tó gbáski wọ́n ní oògùn diabetes wọ́n ní oògùn high blood pressure wọ́n ní oògùn ọ̀pá ẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti flat tummy bákan náà dẹ̀ ni ẹ̀yin tẹ́ bá fẹ́ lo cream tó dáa iléeṣẹ́ Danari skin care àwọn ní cream tó dáa bákan náà tún ẹ̀yin tẹ́ bá nídìí hòtẹ́ẹ̀lì tó wà pa tẹ́lẹ̀ lọ́ọ̀jì sí ẹ mọ̀ bá wa ká lọ lórí fídíò towards the end ẹ̀yin hòtẹ́ẹ̀lì tá à ń sọ̀rọ̀ nípa hòtẹ́ẹ̀lì tó gbáski tó mú yes ìlú Ìbàdàn ló wà bákan náà tún wá ní èwo la tún tà náà à ń talẹ̀ náà ilẹ̀ ó wà available ní after orúkọ bẹ̀rẹ̀ máa ń pa mi lórí after church yìí ní ọ̀nà Matori I think it's Matori níbẹ̀ yẹn ilẹ̀ wà ń bẹ̀ $2,500 per plot a máa gbé advert ilẹ̀ yẹn wá pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tẹ̀ máa rí so ẹni tí tẹ́bá wà ní tẹ́fẹ́ bá Lady K discuss ẹ pè mí lórí WhatsApp ẹni tẹ́ bá tún wá need accommodation tẹ́lẹ̀ lọ́ọ̀jì sí ní Nàìjíríà just 30 minutes drive ní sí International Mohammed Airport ṣe rí bẹ́ẹ̀ kò sí pé mo tún ti dé Nàìjíríà kò sí náná kò sí pé mo tún ti dé Nàìjíríà mi ò rí íńtánẹ́ẹ̀tì lò kò sí yẹn nínú ọ̀rọ̀ ọbẹ̀ yẹn gbogbo ẹ̀ wà ní standby just 30 minutes drive ní sí International Mohammed Airport ẹ ṣègùn ẹ bá mi share ẹ jọ tó lọ náà YouTube yìí mo fẹ́ build ẹ bá mi share ẹ subscribe sí YouTube mi ẹ ṣe gan ire o.